ẹ káàsán gbogbo lé sí níwà lókè láti orí Oduduwa TV jù ọ̀rọ̀ tí a máa sọ sí máa padà wá ṣe live broadcast bá ṣe díẹ̀ àmọ́ kó tó di ìgbà yẹn mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí a gbọ́ sìn. Wọ́n fi arákùnrin wa Tani Olohun wọ́n fi sí ẹ̀wọ̀n fún 50 ọjọ́. Kò sunwọ̀n rárá o, kò sunwọ̀n rárá. Ìjọba gbọ́dọ̀ tẹ̀lé òfin ìlú, wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin ìlú. Òun lẹ̀ ń wò lórí fọ́nrán lẹ́gbẹ̀ẹ́ mi, mo fi sókè kí gbogbo wa lè rí. Ṣẹ́rí ẹ jẹ́ ká kọ́ kínní ara tí a ṣe máa ń sọ, mo dẹ̀ ti tẹnu mọ́ pé ara tí a ṣe máa ń sọ pé ká tètè máa kọ́ òfin ìlú. Ẹ bá tẹ hashtag yẹn o, ẹ tú Tani Olohun sílẹ̀, ẹ tú sílẹ̀, hashtag ẹ tú Tani Olohun, ẹ bá wa pín bẹ́ẹ̀ yẹn kó lè lọ yíká, hashtag yẹn ẹ jẹ́ kó lọ yíká. Torí tí wọ́n ṣe yìí kò bá mu rárá ni, ìrẹ́jẹ ni. Arákùnrin yóò rú òfin kankan. Nínú ọ̀rọ̀ mẹ́ta tí mo kọ sí báyìí, mo kọ́ léèbó, mo dẹ̀ ti kọ́ àti túmọ̀ sí èdè Yorùbá. Mo kọ́ ní Gẹ̀ẹ́sì, mo ti túmọ̀ sí èdè Yorùbá. Èdè Yorùbá ni a máa kà lórí ètò lọ́sàn-án yìí lẹ́ẹ̀kan sí. A ti kà á rí o, àmọ́ tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé púpọ̀ nínú wa á mọ àwọn òfin yìí. Ara tí a lè ṣe ń sọ pé ká gbé ìgbésẹ̀ ká máa kọ́ ara wa ní àwọn òfin yìí. Bàbá ṣe títí dìgbà tá a fi gba Yorùbá nation wa, ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ máa ṣe ọ̀rọ̀ ká ṣe ìwádìí lórí òfin, ká lò ó, ká gbé lò náà, ká tiẹ̀ wo tó máa ṣẹlẹ̀. Ṣé àwọn pé àti ìlò fún 24 ọdún, àti ìlò àwọn òfin rárá torí a mọ̀. Tá a bá mọ òfin a lè lò, a lè lò. Ṣé rí àwọn pàtàkì jùlọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí, ó yẹ kí wọ́n mọ òfin yìí. Torí tán bá ti mọ òfin yìí, ìgbésẹ̀ tán máa gbé á tán mọ́ òfin yìí. Àwọn àáfàá ò ní máa sọ ilé tí wọ́n sọ yẹn. Àwọn àáfàá wọ́n ti ń kọ́ wọn ní ẹ̀sìn láti ọmọ ọdún 4. Gbogbo wa la lọ ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀sìn méjìlá ní tí àwọn ìjọba ń darí wa sí. Nínú kéèyàn lọ kó máa ṣe kéwú àbí kó máa ṣe kìrìtẹ́nì ní Sunday ní lọ́sọ̀ọ̀sẹ̀ láti kékeré. Àmọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn tó bá ń gbò bá di ọ̀rọ̀ òfin ìlú, wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn rárá. Wọn ti ẹ̀ jẹ́ ká kò sẹ́ àwọn ọmọdé kò àmọ́ kankan pa òfin ìlú. Àmọ́ láti kékeré a máa ti mọ̀ pa ẹ̀sìn kìrìtẹ́nì, ẹ̀sìn Islam. Òfin yẹn dẹ̀ ló ṣe pàtàkì ká mọ̀, òfin ìlú ó ṣe pàtàkì ká mọ̀ láti kékeré. Ẹ jẹ́ ká máa kọ́ gbogbo àwọn èèyàn wa, àwọn ọmọ wa, àwọn ọ̀dọ́ wa ká kọ́ wọn. Máa ka ọ̀rọ̀ yẹn sìn, màá dẹ̀ fẹ́ kí ẹ pín. Torí ibi tọ́rọ̀ já sí nìyẹn. Àwọn tí àwọn olórí ọlọ́pàá ní ilẹ̀ Ìlọrin, police commissioner Adéwùsì kọ́ ni orúkọ wọn, ẹ má bínú wọn. Ó dà pé Adéwùsì lórúkọ wọn. Wọ́n gbìyànjú, a lè sọ pé àwọn gbìyànjú. Wọ́n ṣe àmọ́ àbí ẹ jẹ́ má bínú, mo kàn fẹ́ kí mo sọ orúkọ yẹn rárá ni. Adélèsì, ẹ má bínú, Adélèsì ni orúkọ àwọn police commissioner Ìlọrin, Kwara State. Adélèsì lórúkọ wọn. Wọ́n dẹ̀ ṣe dáadáa. Wọ́n gbìyànjú, wọ́n pé àwọn àti àwọn ẹ̀sìn oníṣẹ̀ṣe àti àwọn àlùfáà Islam, wọ́n pé wọn sínú yàrá, wọ́n dẹ̀ sínú ilé, wọ́n dẹ̀ jọ ń sọ̀rọ̀. Ní tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tó sọ àbá lórí sùúrù kọ́ pẹ̀tù sí wọn lára pé kán fẹ́ kí ìjà ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí abiyamọ àárín tí wọ́n ṣe ó dẹ̀ da bá mo dé bẹ̀ yẹn. Àmọ́ kíní kan ni ààrí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Kìdẹ́ ṣe èbú kìí ṣe jà, kìí ṣe pé yà ń bínú sí wọn, irọ́ o. Gbogbo nǹkan ìjọba òlu wọn ò gbé àwọn àṣetẹ́lẹ̀ tó múnádóko sílẹ̀ rárá, wọn ò gbé sílẹ̀. Àpẹẹrẹ àṣetẹ́lẹ̀ ni pé ó máa ti jẹ́ pé gbogbo nǹkan báyìí, irú àwọn òfin yìí tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn, irú àwọn òfin yìí ó máa jẹ́ kí àwọn ìjọba, àwọn ọlọ́pàá kan ti ní òfin lọ́wọ́ pé tí a bá ti gbọ́ pé ẹ̀sìn fẹ́ dá nǹkan míì lẹ́ o, ẹ jọ̀ọ́ ẹ lọ wo òfin yìí o, òfin kìíní, òfin 10, òfin 13, ẹ lọ wò ó, ẹ wá fi ṣe ọ̀rọ̀ fún, kẹ wá fi sọ fún àwọn tí wọ́n bá ń bára wọn jà pé kán rántí pé nínú ìwé òfin o, nínú ìwé òfin kì í ṣe nǹkan táwọn sọ, nǹkan tí ìwé òfin sọ rèé o. Nǹkan tí ìwé òfin sọ ni pé apá kìíní ẹsẹ̀ 3 tí òfin èyíkéyìí kò bá ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè tí òfin orílẹ̀-èdè yìí,
òfin yìí yóò borí àti pé òfin mìíràn yóò sí iye tí àìṣedéédé jẹ́ òfo. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Tá bá ti gbé àgbékalẹ̀ yẹn ṣe pàtàkì kí àwọn èèyàn wa kí a gbé kabẹ̀ sí ní ṣe ní orílẹ̀-èdè Yorùbá pátápátá. Ibi tí wọ́n bá ti gbé ń ṣe ìjà ẹ̀sìn, ọ̀rọ̀ yìí láti jẹ́ kókó ọ̀rọ̀ tá a máa gbé kalẹ̀ ní èdè Yorùbá, ká gbé kalẹ̀ fáwọn èèyàn wa. Àwọn ọlọ́pàá láti mọ̀ ní gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan, kọ́ dẹ̀ pé fún gbogbo àwọn ọlọ́pàá àwọn bá ṣe tó bá ti ń di ọ̀rọ̀ ẹ̀sìn àkọ́kọ́, wọ́n á kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn náà. Tó bá ti gbọ́, wọ́n á sọ pé ẹ wá o, ǹjẹ́ ṣé mo fi ìlú lórí ẹ̀sìn àti ìṣẹ̀ṣe iṣẹ́ mọ́? Tẹ́ ẹ̀ bá mọ̀, ẹ jẹ́ ká kà fún yín, wọ́n á ti lọ, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Apá kẹwàá, ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀. Ẹ kà á síta, ayé ìṣẹ̀ṣe, ayé Islam, adé ya Kristẹni. Ntí mo fẹ́ fàyọ ńbẹ̀, àwọn oní ẹ̀sìn mùsùlùmí, àwọn ló ń sọ pé àwọn làwọn ní ilẹ̀ Kwara, pé àwọn ò gba ẹ̀sìn kankan. Ìwé òfin ò dẹ̀ fún wọn ní agbára yẹn. Màá rọ àwọn àwọn ọlọ́pàá wa, àwọn police commissioner ní gbogbo ìpínlẹ̀ kí wọ́n mú ọ̀rọ̀ yìí dání. Ó wà ní Gẹ̀ẹ́sì, ó wà ní Yorùbá. Mo ti kà fún ẹ lẹ́ẹ̀kan sí, ẹ̀ka lẹ́ẹ̀kan sí. Ìjọba ti federation tàbí ìpínlẹ̀, ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀. Ó yẹ kí ọ̀rọ̀ tí ó yẹ kí àwọn àlùfáà wa kí wọ́n gbọ́ nìyẹn. Kò ní sí àríyànjiyàn, nǹkan tí ìwé òfin kọ ni, kì í ṣe pé èèyàn kan ló sọ pé n tó wà nínú ìwé òfin ni, kò sí àríyànjiyàn lórí ẹ̀. Ìkẹta ẹ̀, ẹnìkọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé, kò sì sóhun tó burú nínú ìwà láyé rẹ̀ àfi bí o bá ti ṣe ìdájọ́ ẹjọ́ nípa ọ̀daràn ẹ̀ṣẹ̀ tí a ti rí pé ó jẹ̀bi ní Nàìjíríà. Ṣé rí lórí ẹjọ́ yẹn kò dẹ̀ gbọ́dọ̀ tọ́ mọ́ ẹ̀sìn, torí ẹ̀sìn ò ní agbára kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí mo fẹ́ kí gbogbo wa ká máa pín fún gbogbo àwọn tí a bá mọ̀, kí a bẹ̀ sí ní kọ́ àwọn èèyàn wa. Àwọn ọlọ́pàá wa láti mọ̀ kíní, gbogbo àwọn ọlọ́pàá tá bá ti ń gbọ́ pé ẹ̀sìn dá nǹkan kan lẹ̀ báyìí, àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó láti jẹ́ ọ̀rọ̀ tí wọ́n máa kọ́kọ́ tó máa tẹnu wọn jáde. Wọ́n máa bi wọ́n níbi, wọ́n á kọ́kọ́ bi wọ́n béèrè, wọ́n á ní ǹjẹ́ mọ òfin ìlú lórí ọ̀rọ̀ ẹ̀sìn? Tán bá ní rárá, wọ́n á dẹ̀ sọ ọ̀rọ̀ ìfọ́n. Tán bá ní rárá pé àwọn mọ̀, wọ́n á ní ẹ sọ. Tán bá sọ, ó ṣeé ṣe pé n táwọn ń pè ní òfin tí àwọn ń sọ ó jẹ́ òfin tó wà nínú ìwé Islam àbí Kristẹni. Ìyẹn yàtọ̀ sí òfin ìlú tí a fi síbí báyìí. Ǹjẹ́ ẹ rí pé ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì kí a gbé kalẹ̀ báyìí fún àwọn ọlọ́pàá wa. Tó, mo fẹ́ kẹ́ pín kíní fún gbogbo àwọn ọlọ́pàá wa o, àwọn kọmíṣánná wa. Ọ̀rọ̀ yìí ó tọ́ mọ́ gbogbo kọmíṣánná ìpínlẹ̀ Yorùbá pátápátá. Àmọ̀ràn fún àwọn kọmíṣánná police ní ilẹ̀ Yorùbá pátápátá, àmọ̀ràn fún wọn rẹ̀. Kì í ṣe ìbínú, kì í ṣe ìjà. Torí nígbà tí mo rí ọ̀rọ̀ tí àwọn màmá wa sọ sí yẹn àpẹẹrẹ, kì í dẹ̀ ṣe ìjà, mi ò bú wọn, mi ò dẹ̀ bínú sí wọn, kò sọ̀rọ̀ bí irọ́ o. Wọ́n ń ṣiṣẹ́ bọ́n ṣe mọ̀ ọ́ tó ni wọ́n ṣe. Nǹkan tí wọ́n dẹ̀ ti àwọn àṣetẹ́lẹ̀ yẹn ló dẹ̀ fa bí àwọn náà ṣe àgbékalẹ̀ yẹn. Torí náà kì í ṣe àwọn rárá, tọwọ́tọwọ́ wọn fi bá wọn sọ̀rọ̀. Inú wa dẹ̀ dùn, àwọn náà jẹ́ àkọ́kọ́ obìnrin tó máa ṣe police commissioner. Inú wa dùn, ẹ jẹ́ ká fi àwòrán wọn hàn, àfi wọ́n ṣeré, kò àdẹ̀ wọ́n lẹ̀, rárá, àwọn ò fọwọ́ sí yẹn. Sọ̀rọ̀ mi yẹn, àwọ̀ wọn lẹ̀, àwọn rèé, mo kàn fẹ́ kẹ́ rí wọn ni, ẹ má bínú. Mo kàn fẹ́ kẹ́ rí wọn ni mo fẹ́ kẹ́ rí ojú wọn ni. Ṣé rí àwọn nìyẹn, Mrs. Ẹ̀bùn Olúwa Rótìmí Adélèsì, àwọn ni àkọ́kọ́ obìnrin tó máa jẹ́ police commissioner. Ó dẹ̀ di inú wa dẹ̀ dùn pé wọ́n wà ń bẹ̀. Ẹ jẹ́ ká wá gbọ́ ohun tí wọ́n sọ. N tí ó pe àkíyèsí mi sí ọ̀rọ̀ yẹn nìyẹn tí mo ṣe ń sọ ohun tí mo ń sọ yìí. Ẹ tẹ̀lé mi ká gbọ́ ọ̀rọ̀ náà ní díẹ̀ ní ṣókí báyìí. Kì í ṣe ìjà, kì í ṣe ìbínú, wọn ọ̀dẹ̀ ṣe nǹkan kan o. Ẹ jọ̀ọ́ o, àwọn irọ́ o, kì í ṣe èbú o. Àmọ́ àwọn àmọ̀ràn tí wọ́n gbé kalẹ̀ kò tọ́ mọ́ òfin. Wọ́n kàn sọ pé Ọlọ́run kíní kan, ìyẹn ni ó fa ọ̀rọ̀ tí mo ṣe ń sọ sí. Kì í dẹ̀ ṣe ìbínú, àmọ́ àmọ̀ràn wa fún àwọn
olórí ọlọ́pàá police commissioner ní pé kí wọ́n bẹ̀ sí ní sọ fún gbogbo àwọn èèyàn wa. Oh man, ẹ má bínú ìmọ̀ tó wá ń bẹ̀ yẹn mo kàn máa ṣe báyìí ẹ má bínú kí ni òun ṣe bákan a máa gbé kúrò ń bẹ̀ sí òun ṣe mọ̀nàmọ́ná ẹni bọ̀ tí kò ṣe nǹkan kan a máa gbé kúrò ń bẹ̀ sí òun tàbí ẹbọ ni a máa yọ kúrò ìyẹn kọ́ la fẹ́ ẹ jẹ́ ń ṣe báyìí torí ìyẹn kọ́ la bá wá nǹkan bá wá kọ́ yẹn so nǹkan bá wá kọ́ yẹn bẹ́ẹ̀ ṣe báyìí so mo ń bọ̀ ẹ máa rí sìn mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ àpẹẹrẹ nǹkan tí wọ́n sọ ló jẹ́ kí ó pe àkíyèsí tàwa síbẹ̀ pé bọ́n ṣe sọ̀rọ̀ yóò dà àmọ́ ṣe máa gbọ́. We are going to make undertaking and after this anybody tó bá ṣe pé kìíní honestly ní máa tì í mọ́lé ní ìtẹ̀ní gbé yín sí Kwara òótọ́ ọ̀rọ̀ mi sọ fún yín o torí tẹ bá sọ pé dé àlàáfíà we will draw the peace. So ó dáa fún wọn pé wọ́n sọ ìkìlọ̀ kò sí ní tó burú nù pé wọ́n fún wọn ní ìkìlọ̀ kò ṣe nǹkan kò sí ní tó burú ń bẹ̀ rárá ẹ máa tẹ̀lé mi lọ ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ ẹ máa bá wa ká lọ lórí ètò yìí ẹ ṣeun. àwọn ní ojú ìbọn tí wọ́n wà nígbà tá à ní bísínẹ́sì níbẹ̀ ilé ìjọsìn oníkálukú ó yàtọ̀. ẹ máa gbọ́ o. ó yàtọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí àwọn ọmọ wa tó ń bọ̀ ẹ jẹ́ ká kọ́ wọn ní ìfẹ́ you tell them see. ṣe rí ọ̀rọ̀ yẹn bọ́n ṣe ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn mo lè ṣe sọ o àbíamọ ni wọ́n ó dẹ̀ da bí wọ́n ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn má bínú ẹ jẹ́ sáré mo lè máa ṣe ní kékeré báyìí mi ìfẹ́ kó gba gbogbo ọ̀nà tá a ti gbé sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ó máa gba gbogbo ẹ̀mí rẹ̀ ẹ̀ ní lè rí ojú mi torí ojú lọ̀rọ̀ wà tó tó bí òwe wọ́n jẹ́ yẹn gbà ẹ̀ ṣáà ṣe báyìí náà tí òun yẹn ń bọ̀ mo kàn máa sáré ṣe yẹn máa padà wá òun rèé ojú ni ọ̀rọ̀ wà sórí ṣẹ́rí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn túta ní Ọlọ́run sílẹ̀ òun ni ó wà lókè yẹn ó yẹ kí n yọ yẹn ní bọ̀tùkù ṣe kan àfilẹ̀ ń bẹ̀ nù so n tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé gbogbo nǹkan tó ń sọ àbá tó ń wá. you know what people see in this talking bára wọn jà tàbí bára nípa ẹ̀sìn it is nothing for àwọn tí ò yéye àwọn tí ò yé okay. ṣe rí gbogbo tó ń sọ yẹn ó bá mu débì kan àmọ́ n tí àwọn èèyàn láti máa gbọ́ láti ẹnu wọn tèmi rò àbádẹ́ nìyẹn àmọ̀ràn tí màá fẹ́ kí wọ́n kọ́ gbogbo àwọn ọlọ́pàá wọn àwọn òfin yẹn gangan ni kọ́ àwọn ọlọ́pàá ìyẹn ló máa dá ìjà yẹn dúró á yọ gbogbo ìjà yẹn kúrò àmọ̀ràn wa fún àwọn olórí ọlọ́pàá nìyẹn ẹ jẹ́ kí a wá ṣe báyìí ń bọ̀ so mo kàn fẹ́ kẹ́ gbọ́ bẹ̀yẹn náà ni so a máa dá dúró bẹ̀yẹn náà ẹ jẹ́ ṣe báyìí náà ẹ jẹ́ ṣe báyìí kí mo kàn fi bẹ̀yẹn hàn wá ni a padà sórí ẹ jẹ́ kí wọ́n á ṣe báyìí n tí ó ṣe fà á ta ṣe sọ̀rọ̀ yẹn ni pé tẹ bá gbọ́ sọ pé a gbọ́dọ̀ fẹ́ wàhálà o láti ọjọ́ iwájú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó dàbí ọ̀rọ̀ wàásù ẹjọ́ ẹ má bínú ó dàbí ọ̀rọ̀ wàásù n tí a dẹ̀ yan àwọn kìdẹ́ ṣe ẹbí yín mà rárá o nǹkan tí àwọn ìjọba àwọn àṣetẹ́lẹ̀ wọ́n ṣe nǹkan náà ni ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe báyìí náà lè ṣe yẹn àmọ́ àmọ̀ràn lélẹ́yìí o àbánimà Mrs. Adelesi police commissioner tọwọ́tọwọ́ mo fi porúkọ yín àbáni pẹ̀lú gbogbo police commissioner tó kù iṣẹ́ wà lọ́wọ́ yín lórí ìtọ́rọ̀ tẹ̀sìn yìí o iṣẹ́ wà lọ́wọ́ yín iṣẹ́ yẹn dẹ̀ ni pé gbogbo àwọn ọlọ́pàá yín ẹ kọ́ wọn ní èdè Yorùbá ní àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí torí àwọn òfin yìí tẹ́ bá ti kọ́ wọn tí ìjà bá ti dé níbikíbi ní ilẹ̀ Yorùbá lórí ẹ̀sìn àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n máa kọ́kọ́ kà fún gbogbo àwọn tí wọ́n bá ní ìyọnu lórí ọ̀rọ̀ yẹn wọ́n á sọ fún wọn pé ṣé ẹ mọ òfin ìlú ṣé ẹ mọ òfin lórí ẹ̀sìn tó bá ti ní rárá wọ́n á kà fún wọn ẹ kọ́ wọn bó ṣe máa ṣe kínní wọ́n fẹ́ fi parí ìjà ni o nǹkan tí òfin sọ kò ń ṣe pé bóyá ẹni tó sọ yẹn ló sọ o ìwé òfin tó wà nínú ìwé òfin ni
gbogbo wa la láti tẹ̀lé. A jẹ́ mùsùlùmí o, a jẹ́ kìrìsìtẹ́nì, a jẹ́ oníṣẹ̀ṣe o, gbogbo wa òfin yẹn ó tàn mọ́ gbogbo wa pátápátá. Tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn, èmi lérò pé gbogbo ìgbésẹ̀ àwọn onímùsùlùmí tó bá ti wọ̀n pé òfin yẹn nìyẹn, kódà máa rọ gbogbo ìjọba kí ó ṣe ní kán ṣe ní dandan pé gbogbo àwọn tó máa ṣe ilé ẹ̀sìn o, àti kìrìsìtẹ́nì o, àti mùsùlùmí o, àti ìṣẹ̀ṣe o, wọ́n láti mọ òfin ìlú, pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé ń gbọ́ mi? Lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Èmi lérò pé tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn, ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá á níyanjú ní kíákíá. Á dẹ̀ fún àwọn ọlọ́pàá ọ̀n ní máa pè yín sí bí pè yín sọ̀rọ̀ pé kìnìkan torí gbogbo wa á ti mọ òfin. Àyè á wà fún yín láti lọ tọ́jú àwọn nǹkan tó ṣe pàtàkì tẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá. Torí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ń gba àsìkò lọ́wọ́ yín, ó ń gba àsìkò lọ́wọ́ yín. Tẹ́lọ̀ mi yé yín, ó ń gba àsìkò. Àmọ́ tẹ́ bá ti kà fún wọn, ǹjẹ́ mo fi ìlú lórí ẹ̀sìn, ìyẹn kìrìtẹ́nì o, ìyẹn mùsùlùmí, ìyẹn oníṣẹ̀ṣe, tọ́mọ́ láwọn ò mọ̀, ẹ ti kọ́ àwọn ọmọọṣẹ́ yín, àwọn tó ń bá yín ṣiṣẹ́, àwọn ọlọ́pàá yín, àwọn police officers yín, báyìí ló fi o, ẹ kà á fún wọn, ẹ bí wọn, ẹnì kan sọ, èmi sọ lẹ́ẹ̀kan sí, púpọ̀ nínú àwọn ẹ̀sìn, òfin tó máa kà fún yín kò ní tan mọ́ òfin ìlú, ó máa tan mọ́ òfin ẹ̀sìn. Ṣé rí yàtọ̀? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó yé wa o. Ẹ jẹ́ ká gbìyànjú, máa sáré ka àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní ṣókí, màá parí torí mo láti lọ ṣe àwọn kankan sìn. Kódà mo ń lọ wẹ̀, mo ń lọ swim torí tẹ̀yìn mi, torí ó máa ń yọ mí lẹ́nu dé gidi pàápàá. Àmọ́ tí máa swim yẹn ó máa ń jẹ́ kó rọrùn díẹ̀. Nǹkan tá a wá ń wò náà ni pé tá a bá tiẹ̀ gbìyànjú lórí ọ̀rọ̀ yìí pé ká lè yanjú ẹ̀. A dẹ̀ fi àsìkò yìí rọ police commissioner Adélèsì, màmá wa tọ̀wọ̀tọ̀wọ̀, ta pe orúkọ yín tọ̀wọ̀tọ̀wọ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa tú Tani Olohun, ẹ bá wa tú sílẹ̀, kò rú òfin. Tẹ́yìn gan bá ti ka òfin yìí mà, tẹ́ bá ti ka àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ rí i pé kò rú òfin. Màá dẹ̀ rọ gbogbo ẹ̀yin onímùsùlùmí àtẹ̀yin ní kìrìsìtẹ́nì àti ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ bẹ̀rẹ̀ sí ní ka òfin ìlú. Mo dẹ̀ tún sọ́lẹ̀ kan sí, mo rọ ìjọba àpapọ̀ kan jẹ́ pé kán ṣe ní dandan pé gbogbo ẹni tó bá máa ṣe ẹ̀sìn o, wọ́n máa gbé ilé ẹ̀sìn sílẹ̀ o, ilé àjọ ẹ̀sìn sílẹ̀, kán kọ́kọ́ mọ̀ nípa òfin ìlú, kán kọ́kọ́ mọ̀, kán ti kà á kó ti yé wọn. Torí tán bá ti ka òfin yẹn, ìgbésẹ̀ tán máa gbé tán bá ń ṣe ẹ̀sìn á tan mọ́ òfin ìlú. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? Ọ̀rọ̀ yìí kò mọ̀ ká rárá ṣe jẹ́jẹ́ náà ni ibi tá à ń bá ọ̀rọ̀ yìí lọ. Sọ̀rọ̀ mi yé yín, ní tí a fẹ́ fàyọ̀nà yẹn, ká ní ṣókí ká sáré ka ọ̀rọ̀ yẹn, à ṣe pápápá àparí ẹ̀, àtún wá padà wá, àti máa ṣe lórí live broadcast torí ọ̀rọ̀ yìí ṣe pàtàkì kí a gbé kalẹ̀ gan-an ni, ó ṣe pàtàkì gidi gan-an ni. Àkọ́kọ́ ọ̀rọ̀ nínú ìwé òfin, ní tí ìwé òfin fi sọ̀rọ̀ yìí kì í ṣe mi mo sọ bẹ́ẹ̀ o, kì í ṣe nǹkan tí wọ́n kọ ní èdè Gẹ̀ẹ́sì, ẹ̀rí ní Gẹ̀ẹ́sì àti túmọ̀ sí èdè Yorùbá, òun rèé. Tí òfin èyíkéyìí kò bá ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè ti òfin orílẹ̀-èdè yìí, òfin yìí yóò borí, àti pé òfin mìíràn yóò sì ìyè àti àìṣedéédé jẹ́ òfo ni. Ẹ ti rí báyìí pé àtẹ̀sí kìrìtẹ́nì o àti ẹ̀sìn mùsùlùmí o kò ní òfin ní orílẹ̀-èdè wa, kò ní agbára ju òfin orílẹ̀-èdè lọ. Òfin orílẹ̀-èdè ló máa borí. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? Ẹ jọ̀ọ́, mo fẹ́ àmọ̀ràn ní fún gbogbo ẹ̀yin olórí ọlọ́pàá ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan sí kejì. Òun ni àmọ̀ràn wa tá a gbé kalẹ̀, ẹ ṣeun. Ìkejì, ẹ má bínú. Ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ó di èkejì ń sìn. Ẹ̀sìn ìpínlẹ̀, ẹ̀sìn kan ṣoṣo báyìí, wọn ò fún wọn ní àyè láti jẹ́ ẹ̀sìn ìpínlẹ̀. Ní Kwara, ní Ìlọrin o, Kwara state yẹn, ní gbogbo ilẹ̀ Nàìjíríà, kò sí ẹ̀sìn kan ṣoṣo tó ní agbára láti sọ pé èèyàn kankan, ẹni tó bá fẹ́ ṣe ìṣẹ̀ṣe kò ní agbára, wọn ò lè ṣe ní ìpínlẹ̀ kankan, torí nǹkan tó ń kọ sínú ìwé òfin nìyẹn. Ara tí a fẹ́ kí gbogbo ẹ̀yin àwọn olórí ọlọ́pàá kẹ́ máa kọ́ àwọn tó ń ṣiṣẹ́ fún yín, àwọn officers yín, kọ́ lè máa fi parí ìjà láàrin gbogbo àwọn
ẹ̀sìn ìṣẹ̀ṣe àti nǹkan bẹ́ẹ̀ kó máa dájà lẹ̀. Ó ṣe pàtàkì. Á dí gbogbo pé ẹ̀ ń sáré kiri lórí ẹ̀sìn á dínkù torí gbogbo wa àti mọ ìgbésẹ̀. Àìmọ̀ ló fa gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí tó ń fa hílàhílo yìí. Àìmọ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yẹn lápapọ̀ wa gbogbo police commissioner ẹ̀yin olórí ọlọ́pàá ní ilẹ̀ Yorùbá pátápátá àròyìn kẹ́ gbé ìgbésẹ̀ yìí. A máa tún ṣe eléyìí ní a máa tún ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìná. Tí a tún fẹ́ sọ ìkẹta tó ṣe pàtàkì gan, àwọn nínú àwọn ẹ̀sìn ní àwọn ilẹ̀ Arẹwà wọ́n máa ń gba ẹ̀mí àwọn èèyàn torí pé wọ́n sọ pé wọ́n jó Quran náà àbí kìnnìkan àbí wọ́n bú Muhammad kìnnìkan. A sọ pé ó da kán jó nǹkan kan àmọ́ òfin ìlú ò fún gbogbo ẹni tó bá gbégbèsè yẹn láàyè láti pa ẹni gba ẹ̀mí èèyàn kankan. Òfin ìlú ò fún wọn ní àyè. Òfin ìlú kò fún, kì í ṣe bóyá wọ́n sọ pé bóyá kí òfin ìlú ò fún wọn ní àyè. Ẹ jẹ́ ká gbọ́. 23 ẹsẹ̀ kìíní. Ẹnì kọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé, kò sì sóhun tó burú nínú wà láyé rẹ̀ àfi bí o bá ti ṣe ìdájọ́ ilé ẹjọ́ nípa ọ̀daràn ẹ̀ṣẹ̀ tí a ti rí pé ó jẹ̀bi ní Nàìjíríà. Ṣé rí ẹ̀ṣẹ̀ yẹn kò ń ṣe lórí lábẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn o. Ẹ jẹ́ kó yé wa o. Ẹ̀sìn yàtọ̀. Ẹ má gbàgbé òfin ẹ̀sìn ó yàtọ̀ sí òfin ìlú. Ẹ̀yin gangan ni mo fẹ́ fàyọ. Lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ a rọ gbogbo ọmọ káàrọ̀ oòjíire ẹ bá wa gbégbèsè. Ẹ bá wa gbégbèsè yẹn. Ẹ bá wa pín, tí a bá ti rí ètò ẹ bá wa pín, a máa gbé jáde, a dẹ̀ máa wá ṣe ètò lórí ẹ̀. N ta fẹ́ sọ hashtag, ẹ fi hashtag yìí ṣe ẹ tú Tani Ọlọ́run sílẹ̀. Ẹ tú Tani Ọlọ́run sílẹ̀. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ pé ká sanwó fún àwọn tí wọ́n gbé wọn sílé ẹjọ́ kọ́ ní ọ̀rọ̀ yìí. Torí àwọn tán gbé wọn tán lọ mú wọn, wọ́n dìdì bó ṣe ń gbọ́ wọn náà gbé wọn lóru láti Ìbàdàn láti wá gbé wọn sẹ́wọ̀n. Àwọn tí wọ́n gbé wọn yẹn gangan ni wọ́n jẹ̀bi. Bá ṣe ń gbọ́ o, àwọn tí wọ́n gbé wọn gangan ni wọ́n jẹ̀bi torí wọ́n lo ẹ̀sìn, wọ́n lo òfin ẹ̀sìn fi mú ẹni tí ò ṣẹ̀, tí ò rú òfin ìlú. Kò rú òfin ìlú. Kò rú òfin ìlú. Mo sọ lẹ́ẹ̀kan sí, kò rú òfin ìlú. Ẹ gbọ́ mi dáadáa. Kò rú òfin ìlú rárá. Ṣé ń gbọ́ mi? Òfin ẹ̀sìn ó yàtọ̀ sí òfin ìlú. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe àlùfáà àti kọ́ bẹ́ẹ̀ ẹ mọ òfin ìlú. Ẹ láti kọ́. Ẹ láti kọ́. Kì í ṣe ìjà, kì í ṣe ìbínú. Ẹ láti kọ́. Àrùjù báyìí lọ sí Nsele wà lókì láti Oduduwa TV Radio. Mo fẹ́ kẹ́ fi ojú sí àwọn òfin tó wà nínú góòlù, ọ̀rọ̀ góòlù tá a kọ síbẹ̀ yẹn. A kọ ní èdè Yorùbá. Ẹ kà á. Ẹ pín fún gbogbo àwọn èèyàn tẹ́ bá mọ̀. Ọ̀rọ̀ tí ó wà ń bẹ̀ púpọ̀ nù ìjà tó ń wáyé láàrin ẹ̀sìn kan sẹ́sìn kejì á dá gbogbo ẹ̀ dúró. Á dẹ̀ jẹ́ kí á yọ àwọn iṣẹ́, àwọn nǹkan tí á tún díṣẹ́ àwọn ọlọ́pàá kù ní ipò ní lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n á lè rí àwọn àsìkò yẹn fi ṣe àwọn nǹkan míì tó ní ṣe pàtàkì bíi ìdáàbòbò àwọn ọmọ ìlú. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Mo fẹ́ kí gbogbo àmọ̀ràn wa fún gbogbo àwọn tí wọ́n ń ṣe àwọn olórí ọlọ́pàá ní ilẹ̀ Yorùbá pátápátá. Àmọ̀ràn wa ni pé kí ẹ jọ̀ọ́ ẹ pín ọ̀rọ̀ ìwé òfin yìí, ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí ọ̀rọ̀ olórí òfin ẹ̀sìn ẹ pín fún gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún yín kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní sọ fún gbogbo ibi tí hílàhílo bá ti wáyé. Wọ́n á bi wọ́n ṣe mọ òfin ìlú. Tí wọ́n bá ti mọ̀ wọ́n á sọ fún wọn. Tọ́ bá ti sọ ayé àlùfáà, ayé ìṣẹ̀ṣe, ìjà yẹn á dá dúró. A dẹ̀ láti gbé fún àwọn náà kán bẹ̀rẹ̀ sí ní pín. Àwọn àlùfáà láti máa kọ́ àwọn ọmọ wọn náà ní òfin nínú ilé ẹ̀sìn wọn náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn oníṣẹ̀ṣe àtàwọn oníkrìstẹ́nì. Torí tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo wa á ti mọ̀ pé òfin ìlú rèé, kò sí àríyànjiyàn. Àrùjù báyìí lọ sí Nsele wà lókì yín lẹ́ẹ̀kan sí o. Àdúpẹ́. Ẹ bá máa pé ètò ìbá ṣe ń bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe hashtag ẹ tú Tani Ọlọ́run sílẹ̀. Hashtag yìí ẹ tú Tani Ọlọ́run sílẹ̀. Ẹ bá wa ṣe hashtag ẹ kẹ́pin. Kò rú òfin kankan. Àwọn tó ń lọ gbé lọ́n rú òfin torí òfin ẹ̀sìn náà fi wé ẹsẹ̀ Tani Ọlọ́run. Òfin ẹ̀sìn kò dẹ̀ ní agbára ní orí ilẹ̀-èdè Yorùbá
kò ní agbára lórí èdè Nàìjíríà. Sọ̀rọ̀ mi yé yín, àròjì báyìí lọ sí ṣe wà lókè yín, ó dìgbà kan náà a tún máa padà wá láìpẹ́ àtún wá ṣe àwọn ètò sí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò yìí báwo lẹ ṣe rí sí tí ó bá mú náà ẹ bá wa dá sí ẹ bá wa fi gbólóhùn kan àbí méjì ti ọ̀rọ̀ yìí náà tẹ́ bá ṣe ń gbọ́ ẹ bá wa pín Citizen wà lókè yín látòrí Oduduwa TV rédíò. Ó dìgbà kan náà, ẹ ṣeun, ó dìgbà, ó dàbọ̀.